wà lórí owó ẹ̀. Sórí show tó ṣe láàárọ̀ ẹ̀, ó ti máa ń ṣàwọn show ẹ̀ yẹn, gbogbo oríṣiríṣi tó ṣe yẹn mo ti mọ̀ pé àwọn kankan tí mo ní, àwọn nǹkan tèmi nídìí ni mo mú ń bẹ̀. Ṣọwárí tó wá di pé ẹni tó bá patronize ọ̀rọ̀ tó ń dárúkọ mi, ẹni tó àwọn tó bá patronize mi tó ń ṣépè fún wọn yẹn, èpè ò lè jẹ́ anybody, mo fẹ́ kàn jẹ́ kó mọ̀ ni. Yọ orúkọ mi kúrò lẹ́nu ẹ̀. Ó yẹ yọ orúkọ mi kúrò, kó yọ kúrò lẹ́nu ẹ̀. Yọ orúkọ mi, kó yọ kúrò lẹ́nu ẹ̀. Tó bá sùn tó bá jí, tó bá ní èèyàn kan tí ò ní fi ẹ́ lẹ̀ tí máa bẹ́ẹ̀ ṣe ẹjọ́ yẹn, èmi Ọbalẹ̀ Elizabeth mi ní fi ẹ́ lẹ̀. Tó rọ máa prove gbogbo nǹkan tó sọ lórí family mi, ó gbọ́dọ̀ prove ẹ̀. Èmi kan tó bá ní tó bá ti sùn, tó bá ti jí, tó bá lé èèyàn kan ṣoṣo, èmi lèmi o. Ẹ̀yin èèyàn wa, ọba ńlá jáde tán fún Lizzy Anjorin, ó ní wípé kó má ṣe pé orúkọ òun mọ́. Ó ní òun ò ní dẹ̀yìn lẹ́yìn Lizzy Anjorin tí ó bá tún pé orúkọ òun. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ọba ńlá sọ. Owú lèmi, ará òru òun ọrọ̀, àwí mi má tẹnumọ́ nẹ́, ìgbín tẹnumọ́gi oògùn lèmi, owú ni mí. Bí mo ṣe wà yìí, kò sí nǹkan kan, mi ì tí ì rí ẹni tó lè gbà ẹ́ lọ́wọ́ mi tí mi ò fi níbẹ̀ ṣẹjọ́ yẹn, torí mi ò bá ẹ sọ̀rọ̀, mi ò bẹ́ wí. Orí ọwọ́ mi mo wà. Ìwọ ló máa lo jókòó jẹ́jẹ́, ìwọ ló jókòó jẹ́jẹ́, ìwọ ló máa ta àwọn èèyàn, ìwọ ló máa já àwọn èèyàn léèkánná, ìwọ ló máa ṣe oríṣiríṣi. Pẹ́tẹ́ tí mo wọ China yìí, ó ti sọ oríṣiríṣi ń pa mi, mi ò bẹ́, in fact, torí ẹ̀ mo kàn ṣe wò ó pé ọ̀rọ̀ ẹ̀rùn létí mi kò jẹ́ nǹkan kan, torí àwọn tó pè mí sí àkéèsí ọ̀rẹ́. Immediately tí mo ti wọ China, ó ti sọ oríṣiríṣi ń pa mi, tí ò dẹ̀, in fact kò múùfù kankan lára tèmi bí. Ordinary update lásán, mo kàn update lásán, òun ló fẹ́ kú, òun ni gbogbo yín lẹ fẹ́ kú lé lórí. You will love to take, you will love to give, but ò ní fẹ́ gbà. Jẹ́jẹ́ mi mo jókòó yìí náà ni. Jẹ́ wá sọ kinní kan fún ẹ. Ṣé o rí China tó ń wo ìlú tó ń wo yìí? Ṣé kò yẹ? Onílé alákejì, ilé kejì wọ́n ń copy ara, wọ́n máa copy ara wọn. Anything wọ́n máa copy ara wọn. Chinese gan copy ara wọn, wọ́n copy ọjà ara wọn. Irú aṣọ tí mo wọ̀ yìí nsìn, bó ṣe wà lọ́rùn mi. Àwọn companies tó ń ṣerú aṣọ tí mo wọ̀ yìí, tá bá wò wọ́n ní China, they are over 1,000. Wọ́n máa lọ mú irú kan náà wọ́n máa ṣe ni. Àwọn kan ṣe tí wọn tó jẹ́ ẹ̀rí bẹ́lẹ̀ ṣe, àwọn kan ṣe tí wọn báyìí, àwọn kan ṣe tí wọn fẹ́lẹ́fẹ́lẹ́, àwọn kálukú ló máa copy. Ó wà ní ìlú tá a wà yìí. Ó wà nínú ìlú tá a wà yìí. Scarf orí mi, wọn ìfá mi ò ìgbọ́njú tá ti ń ṣerú àwọn scarf yìí. Oríṣiríṣi ni wọ́n ń ṣe. Wọ́n á change ọwọ́, wọ́n á tún mélè, wọ́n á mélè. Oníkálukú wọ́n ń ṣe tí wọ́n ní. Everybody bá dẹ̀ wọ ọjà, nǹkan tó bá rí ló máa rà. Nǹkan tí kálukú bá rí ló máa rà. Mind you, let me tell you something. Tó bá rò pé nǹkan kan wà níbì kan, kò sẹ́ni tó rí ẹ. Àwọn onípẹ̀nkẹ́lẹ́ wàláhì kò sẹ́ni tó rí ẹ, kò sẹ́ni tó mọ̀ ẹ́. Toro dàbí pé ibi téèyàn tá a ti fi pọ́n ẹ lé, o ti rò pé wọ́n somebody, you are nobody. Àpọ́nlé ni ibi tó ti rò pé o jẹ́ somebody. Igọ́ tí rú èmi ti bọ́ sàtún ní tẹ́ bá dé bí ẹ máa rí kinní kan, ẹ máa rí kinní kan, ẹ máa rí kinní kan. Kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ nílùú tèmi wà. Ẹni bá parọ́ ní ìjèrè, kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. O ti ẹ̀ lè rojú ẹ níbikíbi, wọn ò mọ̀ ẹ́ rí. O ò lè rí ojú ẹ ní ibikíbi, wọn ò mọ̀ ẹ́ rí. Tẹ́ bá dẹ̀ wá wo okòwò jewelry, ẹ̀yin èèyàn tí ẹ bá ti ń tẹ́ ẹ ti rìn nínú jewelry, ẹ pè mí kẹ́ já mi. Tẹ́ bá wo okòwò jewelry, àwọn tó ń ṣe jewelry sì jù, tó ń ṣe okòwò jewelry sì jù, tẹ́ bá rí wọn ní Dubai, ẹ máa rí wọn Brazil, ẹ máa rí wọn ní China, yàtọ̀ sí kíní, ẹ máa rí wọn Hong Kong, wọ́n wà ní UK, wọ́n wà káàkiri o. But tẹ́ bá mọ ìpìlẹ̀ gbogbo wọn pátápátá, Chinese ni most of ìpìlẹ̀ gbogbo wọn.
wọ́n máa ń jà rìnrìn káàkiri ni ẹ máa rí wọn ní India èyí wọ́n máa ń jà rìnrìn wọ́n máa ń mú ara wọn ni wọ́n máa ń fẹ́ ara wọn wọ́n máa fi fẹ́ ara wọn láti kọ́pì jewelry sí ara wọn ni láti lè mọ àṣírí iṣẹ́ wọn kò sí nǹkan tí Chinese kò sẹ́ni tí Chinese ò lè fẹ́ láti lè mọ àṣírí iṣẹ́